ọ̀rọ̀ Pastor Oluwalo mo fẹ́ gbọ́ details dáadáa. Mo dẹ̀ ń béèrè àwọn mọ̀lẹ́bí kọ́bọ̀ mọ̀lẹ́bí ti jáde báyìí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ sọ ni nígbà tí màmá ti jáde fúnra wọn. A ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ènìyàn sọ̀rọ̀. Èyí tí mo sọ yẹn torí mò ń gẹ̀ẹ́sì wípé ṣé màmá ni wọ́n gbé wá tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ bọ̀dá Rótìmí gbà yẹn, but màmá fúnra màmá ń sìn wọ́n ti ṣe interview màmá fúnra wọn ti jáde síta. In fact màmá ti ṣe fídíò méjì ó máa wá àǹfààní ti wá wà láti mọ ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ yìí wípé kì í ṣe rọ́, pé kì í ṣe wípé ṣe ni bọ̀dá Rótìmí fẹ́ fi tarnish àwọn pásítọ̀, kì í ṣe pé ó fẹ́ fi tarnish pásítọ̀, kì í dẹ̀ ṣe ní pé nítorí ìjà ẹ̀sìn, kì í ṣe nítorí ìjà ẹ̀sìn, ó jẹ́ reality, ọ̀rọ̀ reality là ń sọ̀rọ̀ nípa ẹ̀ ń sìn. Ẹ bá mi share program yìí. Ó ṣe mọ̀ èmi máa ń fẹ́ wádìí ohun tó níwà ohun tí iṣẹ́ tí wọ́n rán èmi yàtọ̀ sí ti gbogbo wọn, ó yàtọ̀. Kó má bàjẹ́ lórúkọ tèmi o, iṣẹ́ tí wọ́n rán mi nìyẹn, kò dẹ̀ ní bàjẹ́ fún wa. Wọ́n ṣe rán mi kó má bàjẹ́ yẹn mo gbọ́dọ̀ wádìí dáadáa kí Olúwẹ̀ tó dá sí i. Ṣùgbọ́n n tó máa jẹ́ kí n dá sí dáadáa ń sìn màmá fúnra wọn, màmá tó níṣẹ̀lẹ̀ ó tún jẹ́ ìyá Ìjẹ̀ṣà. Èmi náà ọmọ Ìjẹ̀ṣà ni mí o, mo gba Ìkàrẹ́ wá mọ́ Iléṣà náà bí wá sí o. Mo lè claim Iléṣà ni mí, mo dẹ̀ lè claim Ìkàrẹ́. Ṣé wá ti rí pé méjèèjì ló kàn mí? Wọn wá ní fọwọ́ lágbá ìyá 80 lójú bẹ́ẹ̀ yẹn. Ìyá yẹn ní 100 ọdún ni wọ́n. Ká kọ́kọ́ mu ní ti ìyá kí n sọ wípé grandma mi, ká wá mu ní ti àǹtí pé ó kàn mí gbọ̀ngbọ̀n. Ká wá fi ẹ̀jẹ̀ yẹn ro ara wa wò, ìjẹ́ tó bá jẹ́ mọ̀lẹ́bí mi ńkọ́, ṣé mo máa dákẹ́? Ó ṣe àṣẹfẹ́ dá sí ń sìn gẹ́gẹ́ bí reality bó ṣe yẹ kó wà. Ṣó dáa bẹ́ẹ̀? Ẹja share program yìí, ẹja share. Ẹja sáré dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tó fún wa ní oore ọ̀fẹ́ láti tún fún wa ní ọjọ́ mìíràn oṣù tuntun. Today is 2. Ẹja dúpẹ́. Ẹ mọ̀ wípé iṣẹ́ ọlọ́pẹ́ ni mí, ọmọ ọlọ́pẹ́ lèmi. Ẹja sáré kọrin bíi méjì. Ẹja dúpẹ́. Olúwa ṣeun ńlá. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ wípé ṣe mọ̀ pé èmi máa ń sọ nǹkan kan fún wa wípé èmi ni mo mọ̀ pé wọ́n pè mí ni mo fi jẹ́ṣẹ́ ìránṣẹ́. Tó bá jẹ́ṣẹ́ lẹ́yìn náà wọ́n pè yín lẹ fi jẹ́ṣẹ́ ìránṣẹ́. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run alààyè, ṣé ọ̀rọ̀ tí màmá yìí sọ sódà bẹ́ẹ̀? Gẹ́gẹ́ bí ẹni tó gbéhùn èlò Ọlọ́run dání, gẹ́gẹ́ bí ẹni tó ń pèrò sójú ọ̀nà Kristi, Pastor Oluwalo, ṣéṣe ni màmá Ìjẹ̀ṣà yìí parọ́ mọ́ yín? Màmá 100 ọdún ó ní tóun bá pe yín, tóun bá wá sí ọ́fíìsì yẹn lé wọn bí ajá, sọ fún wọn wípé kí làwọn ń wá kiri gan, ṣe ni káwọn máa pè lórí fóònù. Àná nìyẹn o. Wọ́n sì Yorùbá máa pòwe wípé orò lànà, àbí bánà kéré kán máa ṣẹ̀ṣẹ̀ ní girama, wọn ò ní ráìtì láti wá kí yín nìyẹn o, àbí ṣé bí ènìyàn bá ti jẹ́ wòlíì, bí ènìyàn bá ti jẹ́ pásítọ̀, bí ènìyàn bá ti jẹ́ rẹ́fẹ̀rẹ̀, bí ènìyàn bá ti fẹ́yàwó, tó bá ti wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò fẹ́ rí àná mọ́. Ta ló kọ yín bẹ́ẹ̀? Ọ̀dọ̀ ta lẹ ti gba ìtọ́ni mẹ́ńtọ̀? Ta ló sàbà wòlíì? Ta ló sàbà pásítọ̀ fún yín bẹ́ẹ̀? Torí gbogbo wa la ní mẹ́ńtọ̀. Kò sí ẹni tó máa lalẹ̀ wù lónìí pé àwọn ò gba bí ẹnìkan kọjá. Ṣé abẹ́ bàbá tẹ́ ẹ ti gba mẹ́ńtọ̀ bí iṣẹ́ ìránṣẹ́, bàbá tí ẹ ti kọ́kọ́ kọjá lára rẹ̀, ṣé báwọn ṣe ń hùwà sí àná wọn nìyẹn? Ṣé ọ̀rọ̀ tí ìyá Ìjẹ̀ṣà sọ yìí ṣó dáa bẹ́ẹ̀? Gẹ́gẹ́ bí ẹni, ṣé ohun tí Kristi gan sọ nìyẹn? Ṣé ohun tí Kristi gbélé nìyẹn?
ṣé bí wọ́n ṣe ní ká máa hùwà sí àwọn àna wa nìyẹn? Gẹ́gẹ́ bí ẹni tó lòun wàásù ìgbàgbọ́ o, gẹ́gẹ́ bí ẹni tó lòun gbé iṣẹ́ ìrere dání o. Èmi ò ní parọ́ fún yín o, Ọlọ́run Mósè ń gbọ́. Bí mo bá ṣe fẹ́ràn yín bẹ́ẹ̀ bá ṣe nǹkan tí ò dáa náà ni mo ṣe máa sọ̀rọ̀. Orí ìfẹ́ kí ìfẹ́ tí mo lè fẹ́ràn yín, èmi ò fẹ́ràn èèyàn débi kó hùwà tí ò dáa kí n má sọ̀rọ̀ o. Gbogbo ọmọlẹ́yìn Kristi tó bá gbé ohun èlò Ọlọ́run dání tó dẹ̀ ń ṣe tọkàntọkàn láì mú àmúlùmọ́là mọ́, láì fi orí wọn fún Báálì, àwọn ni tèmi, ọ̀rẹ́ mi ni gbogbo wọn. In fact, àti èyí tó jẹ́ mùsùlùmí, ẹni tó bá lòun gbé sí Ọlọ́run dání tí mo dẹ̀ mọ̀ pé ó ń sọ̀rọ̀ Ọlọ́run dáradára, ọ̀rẹ́ mi ni o. Tí ò dẹ̀ forí rẹ̀ fún Báálì o, èmi ò bá délé, ṣùgbọ́n whatever, bó wá sọ gidi lórí afẹ́fẹ́ tó ń forí ẹ̀ fún Báálì left you, wàhálà ti ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ lẹ́nu fún ọ̀rọ̀ gidi yẹn, ó ti di ọ̀rẹ́ tèmi. In fact, bó bá jẹ́ àbáláyé ni ló wá sórí afẹ́fẹ́ tó ń wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́ tí mo mọ̀ wípé kọ̀ǹfàmù lọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ yẹn, ó ti di ọ̀rẹ́ mi. Definitely mi ò lọ́tà. Ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ tẹjú iṣẹ́ ìrere mọ́lẹ̀, ẹni tó bá kàn mọ̀ọ́mọ̀ láti wá baṣẹ́ Kristi jẹ́, ọ̀tá mi ni dójú ikú. Èmi ò ní morú ìfẹ́ tí mo lè níṣẹ́ nìyẹn, mo máa sọ̀rọ̀ tèmi sí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ṣé ìyá Ìjẹ̀ṣà ń parọ́ mọ́ yín ni? Bàbá Olúalọ́, ṣé náà ń parọ́? Mo ṣe fídíò lálákọ̀ọ́kọ́, mo mention ẹ̀ nínú ọ̀rọ̀ tí mò ń ṣe bọ̀, mo tún wá ṣe fídíò gangan fún yín. Kí ló wà ń bẹ̀? Ẹ mọ̀ wípé àìfọhùn lásán máa ń fa wàhálà sínú ayé ènìyàn. Ka Bíbélì débi wípé ó ní ẹ dá aṣiwèrè lóhùn kán lè mọ̀ wípé òun ò gbọ́n, dá lóhùn. Ó ti kọ́kọ́ sọ wípé má dá lóhùn, ṣùgbọ́n ó tún ní dá lóhùn. Ẹ̀yin ò ká débẹ̀ ni, kò síbẹ̀ ṣe ní dáhùn o bàbá Olúalọ́. Èmi fúnra mi, ẹ dáhùn ẹ̀dẹ̀ dáhùn o. A máa wá yín kan o lérí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ yìí. Kò ní possible kẹ́ má dáhùn, kò ní possible kẹ́ má dáhùn o. Kò ní possible kẹ́ má dáhùn. A máa gba àdírẹ́sì yín o. A máa gba àdírẹ́sì yín, a máa wá yín kan bó bá ṣe jẹ́ afẹ́ mọ̀ òótọ́ tó wà nídìí ẹ̀. Bọ̀ ohun tó lè wù tó wà ń bẹ̀, orú ẹ̀ṣẹ̀ wo ni obìnrin lè ṣẹ̀yìn? Sójà jẹ́, ṣé ìyá Ìjẹ̀ṣà yìí ṣé àjẹ́ ni? Ẹ ti rí lójú ìran wípé àbí àjẹ́ ni, ṣáwọn ló díṣẹ́ ìránṣẹ́ yín lọ́wọ́ lẹ ṣe ń lé wọn bí ajá, lẹ ṣe ní wọn ẹ fẹ́ rí àna yín. Ìyá lòun béèrè ọmọ, ẹ ní kéwọn máa sọ̀rọ̀ lórí fóònù. Odidi ọmọ là ń sọ̀rọ̀ nípa ẹ o. À ń sọ̀rọ̀ nípa ẹ̀mí, à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí, ẹ sọ̀rọ̀ síta wípé báyìí lọ̀rọ̀ ṣe jẹ́. Iṣẹ́ ìránṣẹ́ kọ́ lẹ̀ ń ṣe yẹn. Èyálé Mósè, mo fi gbogbo ẹnu sọ fún yín wípé iṣẹ́ ìránṣẹ́ kọ́ lẹ̀ ń ṣe. Tí gbogbo àgbáyé bá lè dìde wípé a fẹ́ mọ ìdí tó wà ń di ọ̀rọ̀ yìí, tẹ́ ẹ bá dodi síbẹ̀, tẹ́ ẹ bá sọ̀rọ̀, you are not a pastor. You are not a pastor of God. Ẹ ń ṣèránṣẹ́ Ọlọ́run. Ẹ ń ṣèránṣẹ́ Ọlọ́run. Ìránṣẹ́ Ọlọ́run ò gbọ́dọ̀ dodi báyìí. Ìránṣẹ́ Ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kò sí ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè ṣẹ̀yìn. Mi ò fẹ́ mọrú sọ́tẹ̀ yín lọ́mọ pa ni. Bí ènìyàn bá pa èèyàn lọ́mọ gan, wàá dáríjì. O gbọ́dọ̀ dáríjì ní Bíbélì wí. Bíbélì tẹ́ ń kà tẹ́ gbé dání yẹn, ó ní ẹ dáríjì bí bàbá yín tó ń bẹ ní ọ̀run ṣe dáríjì. Ábò torí kò pa, ṣé ìyàwó yín kò pa yín lọ́mọ náà? Kí ló lè lé mbẹ? Ẹ̀ka má gbèrè, ó lọ ṣàgbèrè. Ṣé wọ́n ní ẹ̀yin ò ṣàgbèrè rí? Mo béèrè torí mo ń ka ohun tó lè ṣe tó lè dùn yín tẹ́ ẹ fi léyàwó àtọmọ jáde. Torí fídíò kan tí màmá tún ṣe wà tí wọ́n ní ẹ ti lé wọn jáde àti àwọn ọmọ yẹn ti lé wọn jáde ní France ibi tán wà yẹn. Ṣé ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ní yín bẹ́ẹ̀ yẹn? Ẹ dẹ̀ ń pèrò sí àgùntàn, ẹ ń pèrò sójú ọ̀nà àbí? Ṣé bí wọ́n ṣe ní kẹ́ máa pèrò nìyẹn? Àbí ẹ̀ ń ba Christendom lójú jẹ́? Ẹ mọ̀ pé iṣẹ́ ìbàjẹ́ ni. Kán bẹ̀ ìránṣẹ́ Ọlọ́run kò ní rárá, ó dọ̀run. Ó ṣe pásítọ̀ nìyẹn, ó ṣe wòlíì nìyẹn. Ìránṣẹ́ Ọlọ́run ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọbẹ̀. Àwa la dùn ún ṣẹ̀jù, ìránṣẹ́ Ọlọ́run ló dùn ún ṣẹ̀jù. Wà á máa ro ohun tó gbé dání pé
tí ì bá ṣe ìpè mi ó dá mo forgive ẹ, mo ro Jésù mọ́ ẹ lára. Tó o bá ti lè ro ti Kristi mọ́ èèyàn lára, you are not a pastor, you are not a prophet, you are not a deacon, you are not a reverend. Ohun tó o bá ti lè wo ti Kristi mọ́ èèyàn lára, èmi ò fẹ́ mọrú ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè ṣẹ̀ mí láyé. Àwọn tó ń ṣẹ̀ mí mọ̀ o, ọjọ́ tó bá ti ṣe wúrúwúrú ti tèmi, iye ọjọ́ kìíní ọjọ́ kejì, torí ohun tí mo gbé dání mo ti mójú mi kúrò. Wàá rò bí ẹni yẹn ò ṣẹ̀ mí mọ́ ni, tó bá ti lè ẹ má bínú náà, ẹ jẹ́ àjọ parí ẹ̀. Wàá rò bí pé kò ṣẹ̀ mí rí, bóyá àfiṣe ni fẹ́mi tèmi tí bá tẹ̀ ti gbọ́ ẹ má bínú ó tán nìyẹn. Mo dẹ̀ mọ̀ wípé obìnrin yìí á ti apologize fún yín. Orú ẹ̀ṣẹ̀ wo ni bá ṣẹ̀ yín gan? Kí ni ìyàwó yín ṣe? Orú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Tẹ́ ẹ fi àbándọ̀, tẹ́ ẹ fi lé, tẹ́ ẹ fi lé wọn àtọmọ bí ẹni lájá, ẹ fẹ́ rí ìyá ìyàwó sójú. Ṣé bọ́n ṣe ní kẹ́ máa fẹ́ obìnrin nìyẹn? Kí ló dé tí ẹ fẹ́ wọn? Ìgbà tẹ́ ẹ mọ̀ wípé ẹ ní capacity láti tọ́jú obìnrin, kí ló dé tẹ́ ẹ fẹ́? Kí ló dé tẹ́ ẹ fẹ́ yàwó? Ẹ kúkú wà bẹ́ẹ̀ náà. Paul advice yín, ìwọ tó bá mọ̀ pé orí ọ̀fẹ́ gbà fún ọ, dúró bí èmi dúró, kò nídìí kẹ́ fẹ́ yàwó. Ẹ ti bímọ nìyẹn. Understanding wá dé láàrin ẹ̀yin méjèèjì. Ṣé ká lé ní fúkúlókù ni? Só lárùn ẹ̀tẹ̀ lára ni? Ẹ sọ̀rọ̀, ṣé ìyàwó yín ti lárùn ẹ̀tẹ̀? Ó ní kẹ́ má rí mọ́. Ó tẹ̀yìn lọ́mọ pa. Ẹ ti bá nídìí àgbèrè. Tẹ́ ẹ bá bá yàn nídìí àgbèrè, kí ni Bíbélì ti yín sọ? Tó o bá mọ̀ wípé o lè mójú kò nídìí àgbèrè yẹn, o dẹ̀ jáwé ìkọ̀sílẹ̀ fún kó dẹ̀ má bá tiẹ̀ lọ. Kò dẹ̀ jẹ́ kó lọ máa ṣe rere bòmí kó lè pe mọ̀lẹ́bí ẹ̀. Ṣé ni wọ́n ní kó àbánú ẹ̀ kó pe pamọ́ síbì kan ni? Kó bẹ̀rẹ̀ sí fìyà jẹ, ṣe kò lẹ́jẹ̀ lọ́rùn, kò ní fámìlì ni? Ìyá Ẹ́tì yìí tí ìbá ṣe orí ẹgbọ́n tí ìyá yẹn sọ nínú ọ̀rọ̀ yẹn, ìyá Ẹ́tì yìí láti máa sọ wípé òun ti kú lọ. Ìrònú ni náà. Ńgbà tí èèyàn ti ronú ẹni tó lọ wẹ̀, ó lóun mọ̀ alẹ́ lòun tó tají. Ẹ rí pé Ọlọ́run tí lẹ́mìí ìyá yẹn lò ní. Ìyá mi tó bí mi láàrin ọ̀sẹ̀ kan, ìyá mi ti pè mí láàárọ̀, ìdí ìrojú ráyè gbé. Nígbà bá ṣe tán sí mo gbọ́dọ̀ gbé, ọkàn rẹ̀ ò ní balẹ̀. Kọ́ má ṣẹ̀ṣẹ̀ ní ìyá 80, ìyá mi ò tí ì pé 80 o. Ìyá mi náà ṣe ń lọ going to 70. Ìyá 80, orú ọgbẹ́ ọkàn wo lẹ fẹ́ dá sí ìyá yẹn láti 4 years ago? Orú pásítọ̀ wo ni yín? Orú pásítọ̀ wo ni? Kí lẹ̀ ń jẹ́ gan? Kí lẹ̀ ń jẹ́ pásítọ̀ lé lórí pàápàá? Ẹ mọ̀ túmọ̀ iṣẹ́ tẹ́ gbé dání ni. Ẹ̀yin pásítọ̀ ìwòyí, torí tí bá ti gbẹ́ nìkan tó bá lóun pásítọ̀, mo máa ń wojú wọn dáadáa. Tó bá jẹ́ òpè rẹ̀ ní prophet ń sìn, màá wojú ẹ wípé màá wo qualification, are you a prophet? Ṣùgbọ́n sí ẹ̀dá yìí pásítọ̀ yẹn, ẹlòmíì ọ̀pọ̀ nínú yín ni pé tó bá ti go to Bible school, tó bá ti lọ Bible school, ó dé báyìí ó ti di pásítọ̀ nìyẹn. Ọlọ́run ò pé. Ọ̀pọ̀ nínú yín ni mo rí wípé Ọlọ́run ò pè yín. Mo rí yín wípé ẹ lọ kẹ́kọ̀ọ́ Bíbélì lẹ di pásítọ̀ sán gangan. Torí appearance yín jọ bẹ́ẹ̀. Iṣẹ́ àtiwá yín jọ bẹ́ẹ̀. Ó jọ wípé ṣe ni ṣe lè lọ Bible school. Iṣẹ́ àtiwá yín ò jọ ẹni ìpè. Àtiwá yín jọ bẹ́ẹ̀. Ó jọ wípé ṣe ni kò jọ ẹni ìpè. Ẹni ìpè kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹni ìpè, ẹni tí wọ́n bá rán níṣẹ́ ní tòótọ́, tó o bá jẹ́ ẹni ìpè ní ẹni tòótọ́, o ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. Èmi ò mọrú ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ṣe ẹ́ láyé. Yàtọ̀ sí wípé bóyá ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́, bóyá à ń ṣiṣẹ́ bí èyí tí wọ́n ṣe fún Èlíṣà. Ẹ wo àwọn ọmọ yẹn, kí ló ṣẹlẹ̀ tí Èlíṣà fi sọ̀rọ̀ ìbínú jáde lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn? Wọ́n ṣẹ̀ṣẹ̀ gba Èlíjà lọ́wọ́ Èlíṣà. Inú yẹn ń bí Èlíṣà bọ̀ náà. Àwọn ọmọ yẹn tún bẹ̀rẹ̀ sí pé bọ̀dá parí àti gba ọ̀gá rẹ lọ. Ìbínú yẹn ló fi sọ̀rọ̀ àṣẹ jáde. Kí ni Bíbélì sọ nípa ẹ̀? Ṣé ẹ rò bí Èlíṣà mú tó ṣe jẹ? Ṣé ẹ rò bí àwọn ọmọ yẹn ṣe kú tó pa gbogbo àwọn ọmọ yẹn? Ṣé ẹ rò bọ́lọ́run fojú rẹ̀ wò ni? Ṣé ẹ rò bọ́lọ́run fojú rẹ̀ wò ni? Àbí ẹ̀ka Bíbélì débẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ní fún bí àwọn ọmọ yẹn ṣe kú yẹn? Ẹ̀ṣẹ̀ máa ní. Tó bá jí ẹni ìpè ní ẹni tòótọ́, o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀.
ìránṣẹ́ Ọlọ́run kì í ṣòro bẹ́ẹ̀. Èmi ń wojú gbogbo ẹ̀yin sẹ́rí àṣírí oríṣiríṣi tí wọ́n ń tú jáde yìí mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ó jẹ́ kí n máa mọ̀ pé confam ni gbogbo ohun tó ń gbé jáde ń sìn. Kò sí rọ́mẹ̀ tí gbogbo yín bá ti lè dòdì tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ torí òkú náà máa ń parọ́ mọ́ tí wọ́n bá sọ̀rọ̀ mi tí mo bá mọ̀ wípé kò rí bẹ́ẹ̀ ọjọ́ wo lọ̀rọ̀ pa èmi àti broda Ṣẹ́gun Àrólé ìṣẹ́jú ọ̀rọ̀ kan tá a jọ sọ ó wé gbogbo ẹ̀ mọ́ mi lẹ́sẹ̀ mo tètè pe àwọn tó mọ̀ ẹ́ lóòṣẹ́ mojú ẹni tó ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn dẹ̀ sọ fún lọ bá Ìyálé Mósè lọ tètè delete n tó sọ ẹ torí mo máa sú ẹ yes torí pé nǹkan yẹn ò ṣe tòótọ́ màá sú ẹ wàá wá pronounce ọ̀rọ̀ tó sọ yẹn wàá fún mi ní improvement ẹ tó o bá ti lè approve ẹ fún mi ó máa ṣẹ̀wọ̀n ẹ that's all torí wípé ohun tó sọ yẹn o kàn rọ àràbù 2x2 láti fẹ́ fi tarnish mi láti fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ mi jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ìránṣẹ́ yìí dẹ̀ lọ sọ́dà fídíò yẹn ó dẹ̀ pè mí sìsá ẹ má bínú ẹ jẹ́ kó tán síbẹ̀ ó ní mo ti ń bá content mi lọ nìyẹn ó dẹ̀ ń bá tiẹ̀ lọ ó dẹ̀ ń ṣiṣẹ́ lọ kí ni mo tún fẹ́ gbà lórí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ mi náà débi péjì mi mo delete fídíò tí mo ti kọ́kọ́ ṣe fún ṣùgbọ́n lórí wípé ohun tí Àrólé ṣe ò dáa gan ṣùgbọ́n mo fi ọ̀wọ̀ yẹn wò wípé kí ni mo fẹ́ gbà wípé ó ti bẹ̀ sìsá ẹ jẹ́ ká mójúgbò èyí náà ti bú mi mo ní màá bú ẹ torí wípé kì í ṣe báyìí nínú Séráfù kó lè dá lèmi àti ẹ̀ ń jà fún ṣùgbọ́n tí bá retí n tó dá ni mò ń retí lọ́wọ́ ẹ̀ kì í ṣe irú nǹkan yẹn adẹ̀mójú kúrò ń bẹ̀ kí ni bídì ṣé wọn bú Jésù ni ṣé Jésù ò dá wọn lọ́wọ́ gbogbo ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ ó ní èsì ọ̀rọ̀ kan tí Kristi wí tí gbogbo wọn fi dákẹ́ àwọn kan sọ pé ìwọ wí ó ní ìwọ wí òun náà dá wọn lóhùn ó ní ó ya odi níwájú olùrẹ́rùn ṣùgbọ́n àwọn nǹkan kan wà gbogbo aláwo kínní yẹn ńgbà tí Jésù ibẹ̀ ṣé wọ́n ní ọmọ ọ̀gá ògo ṣé kínní kan ni ó ní ohun tí ẹ̀yin rí ohun tí èyí gbọ́ ohun tí ẹ fojú yín rí ó ti tú ó ń pa òwe fún wọn ìwọ náà pa òwe jáde bàbá Olúwa lọ pa òwe jáde fún wa ká gbọ́ ẹ sọ̀rọ̀ bí olówe jáde everybody mọ̀ tó ṣẹlẹ̀ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run nìyẹn ní tòótọ́ if you are a pastor tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tó mọ̀ wípé òun lé ilé I'm talking to èèyàn ẹlẹ́ran ara ẹlẹ́jẹ̀ à ń sọ̀rọ̀ nípa èèyàn là ń sọ o ẹ̀mí à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí èèyàn à ń sọ̀rọ̀ nípa abiyamọ ìwọ́dẹ̀ kò sí ẹni tó ń gbàdúrà pé ẹ̀ ń gbàdúrà fáwọn èèyàn ẹ̀yin abiyamọ tẹ́ wà ń bí ẹ lọ jẹ wọn mọ́ ìwọ ò dẹ̀ fẹ́ jẹ wọn mọ́ àbí ìwọ fẹ́ ṣiṣẹ́ lẹ̀ fẹ́ lòmíì jẹ ni àbí àwọn ọmọ tó fẹ́ ṣe ẹ́ kọ́ nìyẹn ìwọ ò tún lè tiẹ̀ ṣe bí ènìyàn ò bá ní ọ́ márèèjì gan tó o bá ní pásítọ̀ ní ọ́ you are a failure you are a failure ilé tiẹ̀ náà gbọ́dọ̀ dúró o gbọ́dọ̀ làkàkà láti jẹ́ kí ìgbéyàwó rẹ dúró bí obìnrin bá kọ̀yìn obìnrin là ń fẹ́ náà ó lè jáwé ìjà ọkà má gbèrè wọ́n bẹ̀ ẹ́ olóòdáríjì òkè kó máa bá tiẹ̀ lọ ẹ fẹ́ lòmíì ẹ dẹ̀ yọ̀ǹda ìránṣẹ́ yìí kó máa bá tiẹ̀ lọ kó dọ̀ lọ yọjú sáwọn mọ̀lẹ́bí ẹ̀ tó bá jẹ́ àgbèrè lẹ́ka mọ́ tó bá jẹ́ àìsàn ni whatever tó lè wá bẹ̀ pa òwe jáde fún wa ká mọ̀ pásítọ̀ Olúwa ló ti fòwe sọ̀rọ̀ ó ti fòwe sọ̀rọ̀ òwe àwọn ẹni tó bá sì mọ̀wé nínú òwe tẹ́ ẹ bá pa ó máa yí everybody pé ẹ ti dáhùn ṣùgbọ́n kẹ wá di olóńdì kí gbogbo àgbáyé sọ̀rọ̀ ẹ̀yin CAC bàbá bíára gbogbo ẹ̀yin CAC ẹ gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ gbé ìgbésẹ̀ làwọn dídí nǹkan yìí ò dáa kò lórúkọ méjì kò dáa ẹ wá fi wá ṣe program ẹ fi wá gbàdúrà ṣé bọ́lọ́run ṣe máa ń gbàdúrà nìyẹn ṣá ṣé Ọlọ́run lẹ ẹ̀yin iṣẹ́ ìránṣẹ́ lẹ ń ṣe lójú ara yín yẹn ṣé bó ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ nìyẹn ẹ fi wá lọ orí rédíò ẹ lọ orí prógámù ò ń pe Jésù ó fi ọmọ Jésù sínú ìdánwò ó fi ìyá tí Ọlọ́run dá àbí mọ̀túnmọ̀ iṣẹ́ ìránṣẹ́ tẹ̀ ṣe àbí agbo àgùntàn kọ́níkọ́níkọ́ máa bọ́ àbẹ́ mọ̀ wípé ara agbo àgùntàn nìyá ayé ti wà ẹni tó bá ti fẹ́ ìyàwó ẹ̀ tó bá ti fẹ́ ọmọ lọ́wọ́ ẹ̀
àti gbogbo ìdílé wọn wọ́n ti dára yín nínú ẹ̀mí, wọ́n ti tó o bá ti jẹ́ wòlíì gbogbo wọn ti di ọmọ rẹ nínú ẹ̀mí. O wá fi ìyá kan sínú ẹkún, ìyá 80, ẹ fi ìyá 80 sínú ẹkún láti 4 years ago, kò rí ọmọ tó bí, kò gbúrò rẹ̀, ẹ jẹ́ ó pè, bó bá tiẹ̀ pè bóyá ṣe ni àwọn ọmọ yẹn ráre kiri tí wọ́n wá, bóyá màmá gbúrò àwọn ọmọ yẹn, inú màmá òdùn náà ṣe ń béèrè lọ́wọ́ ẹ wípé mo ló gbéyàwó ẹ sí, torí mo gbọ́ fídíò ẹ̀dẹ́mìtì ọmọ, ṣùgbọ́n wọ́n mọ̀ fẹ́ kó wá fẹnu ara ẹ sọ̀rọ̀ torí kò ti lé wọn lé, o lé wọn bí ajá, olóòfẹ́ rí wọn. Kí ni ìyá wọn ṣe? Sọ́tẹ̀ ẹ lọ́mọ pa, tó o bá dẹ̀ ní òkè o tí wọ́n ti ṣẹ̀ nìyẹn, ó dẹ̀ fi ọmọlẹ̀ kójó wá yọjú sí yẹ, ó dẹ̀ fọmọlẹ̀ kójó yọjú sí yẹ, sódà bẹ́ẹ̀ ẹ wá fi wá ṣe prógámù wákàtí àdúrà, wákàtí ìyanu, sí Ọlọ́run fún ni. Kí lẹ̀ ń fi Ọlọ́run pè gan? Ẹ̀yin náà lẹ ń rí Ọlọ́run fi, ẹ̀yin lẹ ń jẹ́ kán máa sọ̀rọ̀ sí wa, orú yìí lẹ jẹ́ kán máa sọ̀rọ̀. Jésù Kristi ojú ẹni ojú everybody, ẹlòmíì gan ní kò sún tó ń jẹ́ Jésù, ẹlòmíì á ní kò sún tó ń jẹ́ kínní kan. Ṣé báwọn ọmọlẹ́yìn Kristi ṣe nìyẹn? Mo béèrè, àwọn tó kọ́kọ́ wàásù ìrere àná, ṣé bí wọ́n ṣe nìyẹn? Ṣé bí wọ́n ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ lẹ́yìn ṣe ń ṣe sí i? Ṣé ohun tí bàbá Orímọládé fi sílẹ̀ lọ́wọ́ gbogbo yín nìyẹn? Ṣé ojú ọ̀nà tó pe Babalọ́lá sí nìyẹn? Ṣé bí Babalọ́lá ṣe wùwà tiẹ̀ rèé? Orí ọ̀fẹ́ wà fún Babalọ́lá, òun bímọ, ṣé ìgbà tí ó bímọ tiẹ̀ ṣé bí wọ́n ṣe ṣayé wọn nìyẹn? Tó bá jẹ́ ohun tó ṣẹlẹ̀ sí Babalọ́lá nìyẹn, a jẹ́bi tí gbogbo yín ti fara gbọgbẹ́ nìyẹn. Torí ẹlòmíà ní ìyàwó Babalọ́lá òun ló di iṣẹ́ ìránṣẹ́, òun ló dàrú. Yes, tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni ṣé wọ́n wá ilé Babalọ́lá ibi tó ti fẹ́ yàwó, ibi tí Babalọ́lá ti fẹ́ yàwó, ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ́ yàwó? Mo béèrè, ṣé ìdílé kan lẹ ti fẹ́ yàwó wọ́n ti wá ní ègún yẹn kó máa jà yín lọ bẹ́ẹ̀ àbí? Torí wípé ìyàwó Babalọ́lá ó sì kò jẹ́ kó ṣiṣẹ́ dáadáa àbí? Wọ́n wá ti ní ìyàwó tiẹ̀, bí ìwọ náà ṣe máa rin tiẹ̀ nìyẹn. Kí ni ìjẹ́nìyàn tiẹ̀ wà fún? Báwo ni wọ́n ṣe kápá ilé rẹ sí nínú iṣẹ́ ìránṣẹ́? Ìwọ tó kápá ilé rẹ, báwo lo ṣe fẹ́ kápá ìjọ? Ẹ ń wá ìyìn ènìyàn kán máa bu ọlá fún yín, ẹ tún lè yín ṣe. Ibi tó máa sùn ó tún ṣe, ó rántí ọjọ́ àti sùn nígbà tó bá dákẹ́ tán bá ní àwọn kankan wá bu yẹ̀pẹ̀, kán wá gbogbo ọmọ ẹ̀ tì, kán ní àtúkùtùkù ẹ̀ lọ́nà ọ̀run, kán nígbà tó wà láyé kí ló ṣe fún wọn? Ṣé bẹ́ẹ̀ ni? Ṣé ohun tí Jésù ń sọ nìyẹn? Ṣé ìránṣẹ́ tí àwọn apọ́stù ṣe nìyẹn? Tẹ́nìkan bá wá ṣẹ̀yìn wọn ní kẹ́ má dáríjì àbí? Tíyàwó ẹ̀ bá orú ẹ̀ṣẹ̀ wo ní bá ṣẹ̀, ṣé wọ́n á ní kẹ́ má dáríjì? Ṣé yìí ò ṣerú ẹ̀ rí? Ohun tó lágbára jù tí mo mọ̀ wípé obìnrin yìí lè ṣe òun náà ni wípé bóyá ó ṣe ṣìnà, àbí ẹ̀ṣẹ̀ wo ló máa tún wà ju ṣìnà lọ, pé bóyá a kà ní ṣìnà o, ṣé torí ṣìnà ló ṣe, sóhun ló wá dìgbà? Ṣé wo ò ṣe ṣìnà? Ṣé obìnrin, ṣé ọjọ́ tó ti mú obìnrin yẹn, ṣé òun nìkan ló ti bá lò? Pásítọ̀ Olúalọ́, ṣé ò bá ẹlòmíì sùn? Ṣẹlẹ̀dá ẹ̀ ò ní jà? Ṣé tó o bá lò dáríjì eléyìí, ṣẹlẹ̀dá tiẹ̀ náà máa forgive ẹ? O mú yàn níbi àgbèrè, tó bá jẹ́ bí àgbèrè ló ti mú tó lóò ní dáríjì mọ́ yìí o, bí rẹ̀ léèrè ṣé mi ò ṣerú ẹ̀? Bí rẹ̀ léèrè ṣé wò dánrú ẹ̀ wò? Kí ni ẹ̀ṣẹ̀ tí ìbá ṣe? Kí ni wàhálà tó dé báyìí sí? Ẹ̀ ń lé ya 80, kó má wá o, kó má wá, kó má lọ, ìyá 80 àbí? Ẹ ó lẹ́ fẹ́ rí un, ẹ léun bí ajá ló ń gbó. Wọ́n nítorí pé àǹtí yẹn ò ní bàbá mọ́, àǹtí yẹn ò ní bàbá mọ́, ó jẹ́ kẹ́ lè máa hùwà tó wù yín sí. Ṣeṣẹ́ ìránṣẹ́ lẹ̀ ń ṣe? Ṣé ohun tọ́lọ́run, ṣé ohun tí Bíbélì fi kọ́ wa nìyẹn? Ṣé bí ènìyàn bá ti fẹ́ yàwó, wọ́n ti ní kẹ́ sọ gbogbo ìyàwó yín, kẹ́ sọ wọ́n di rádaràda síbẹ̀? Etí mi máa ń kún ní àìmọye àpérò la máa ń ṣe lé Mósè Sání láti jọ́ tán ti á ní àgbà fóònù, àgbà gbogbo ẹ̀, wọn ní jẹ́ káwọn rí access sí ìyàwó ilé wọn mọ́. A ní kẹ́ mọ́ pé mọ̀lẹ́bí wọn, kẹ́ mọ́ pé ìyàwó, kẹ́ mọ́ pé ìyá, kẹ́ mọ́ pé ẹ̀gbọ́n. Tẹ́ bá ti ẹ̀yin pásọ̀, tẹ́ bá ti fẹ́ ìyàwó báyìí, wọ́n ti di ẹlẹ́hàá nìyẹn àbí?
wọn ní access sí ìyá wọn mọ́, wọn ní access sẹ́bí mọ́. Ṣé iṣẹ́ ìránṣẹ́ lẹ ṣe yẹn? Ọmọ àlè nìyí. Gbogbo ìwọ ìránṣẹ́ Ọlọ́run tó bá ń ṣerú ẹ̀, you are bastard. Ọmọ àlè original ní gbogbo yín. Ọmọ àlè nìyí. Gbogbo ìwọ ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ yàwó, tẹ́ ẹ jẹ́ kí wọ́n access sílé wọn mọ́, tẹ́ ẹ sọ wọ́n di ẹgbẹ̀rún dání nínú iṣẹ́ ìránṣẹ́, ẹ ní lọ láì jìyẹ. Ẹ ní lọ láì jìyẹ. Bó bá kù ṣẹ́jú kan tí gbogbo yín máa kú, ẹ máa jìyà ń tẹ̀ ṣe yẹn. Ìránṣẹ́ Ọlọ́run bíi tiyín ni mí. Ọkùnrin wo ló máa ní òun fẹ́ mi, á ní kíṣẹ́ ìránṣẹ́ mi gbọ́dọ̀ rí ìyá mi mọ́, mi gbọ́dọ̀ rí bàbá mi mọ́, mi gbọ́dọ̀ ní access sí everybody mọ́. Ṣódà bẹ́ẹ̀? Àwọn ọmọ yín obìnrin tán bá ṣe síbẹ̀, ṣódà bẹ́ẹ̀? Ẹ tẹ́ bá ti fẹ́ yàwó ìlà kọjá ẹ̀ tí ẹ̀ tún ní súnmọ́ wọn. Òní orí òkè, ọ̀la pẹ̀tẹ́lẹ̀, ẹ̀sùn àwọn ìyàwó yín dá lágbèrè. Wáyé tí wọ́n ní ṣàgbèrè sọ́mọ àlè nìyí ni. Ẹ fẹ́ pa wọ́n sínú ilé ni. Ṣé bí wọ́n ṣe ń fẹ́yàwó lẹ ṣe ń fẹ́yàwó? Ẹ bá fẹ́yàwó ẹ ní súnmọ́ wọn odidi oṣù 6 wàá ló wà lórí òkè, iṣẹ́ ìránṣẹ́ irọ́ ló ń ṣe. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, iṣẹ́ ìránṣẹ́ yẹn ò ṣètẹ́wọ́gbà. Ó kàn ń wọ́ bí ajá ni, torí ohun tó bá ti mú ẹ fi ẹnìkan sínú ìpọ́njú, ohun tó bá ti mú ẹ fi ẹnìkan sínú ìdánwò, ohun tó bá ti mú ẹ fi ẹnìkan sínú ẹkún, you are a failure. Iṣẹ́ ìránṣẹ́ ẹnìkan ò gbọ́dọ̀ máa sunkún kí wọ́n máa rẹ́rìn-ín kó rò bó ṣiṣẹ́ Olúwa. Iṣẹ́ Olúwa irọ́ lẹ̀ ń ṣe. Ohun tó bá ti mú ẹ tẹ́nìkan ò dunnú sí ẹ, tẹ́yàn kan ò dunnú sí ẹ, tó jẹ́ wípé kìkì inú ẹ̀ èpè ló fi ń ṣẹ́ fún ẹ, iṣẹ́ ìránṣẹ́ yẹn ti lápá. Bóyá ẹ mọ̀, ó ti lápá nìyẹn. Ó ti lápá. O gbọ́dọ̀ máa wá àlàáfíà. Ó ní ẹ máa wá àlàáfíà ara yín. Ohun tí Bíbélì wí nìyẹn. Ẹ máa wá àlàáfíà ọmọlàkejì yín. Ẹ máa wá àlàáfíà ọmọlàkejì yín. Ìwọ ń ṣiṣẹ́ Olúwa, òun gbé wa sí orí prógámù. Ẹ wá àdúrà o. Ṣáàdúrà yẹn ṣètẹ́wọ́ wà. Àdúrà tí ò kọjá òfurufú. Kán lè mọ̀ yín lẹ̀ ń ṣe. Kán béèrè ìyàwó yín dà. Ìyá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ síta. Ìyá Ìjẹ̀ṣà ló fún mi ní access láti sọ̀rọ̀ ńsìn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. So yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, so dà bẹ́ẹ̀. Ṣẹ́yìn náà lè ṣerú ẹ̀, ṣe lè gbarú ẹ̀. Kẹfẹ́ yàwó kẹlẹ́ fẹ́ rí ìyá ìyàwó mọ́. Ọlọ́run Mósè á bi yín léèrè. Ọlọ́run Babalọ́lá bi yín léèrè. Ọlọ́run Ọ̀ṣọ́fà bi yín léèrè. Jésù á bi gbogbo yín. Ṣé bọ́ ṣe rán yín nìyẹn? Ṣé bọ́ ṣe rán wa nìyẹn? Ṣé tán bá ti gbaṣẹ́ ìránṣẹ́ àní access sí everybody mọ́? Wọ́n ní ká fi wọ́n sínú ìpọ́njú àbí? A mọ̀ pé a máa ń busy bọ̀ kì í ṣe bí kọ́. Ṣé ẹ wà o, mo wà ókè o, màámi o, mo wà ókè o. Ṣé bí ẹ̀yin bàbá Olúwa ìṣe bẹ́ẹ̀ gbé ìyàwó yín jáde ń jọ o? Ẹ gbé màmá yín jáde lórí rédíò kan tí ẹ̀yìn àbí ṣé bẹ́ẹ̀ dè lẹ́ ń ṣe. Ẹ gbé màmá ti yín jáde. Ẹ ṣe fi màmá ti yín pamọ́. Ẹ ṣe tírìtì màmá yín bẹ́ẹ̀ ṣe tírìtì Ìyá Ìjẹ̀ṣà yìí. Ẹ gbé màmá ti yín jáde. Ẹni dàsí màmá mi nìyẹn o. Màmá tó bí màmá Olúalọ́ nìyẹn o. Ẹ̀yin fi màmá ti yín yangàn. Ẹ gbé ìyá ìyàwó ti yín sínú kéèjì. Ẹ fi sínú ìbànújẹ́ ọkàn wípé kò ní àṣẹ̀sì. Ó ní ẹ máa léwu bí ajá. Ẹ máa lé bí ajá. Àná yín nìyẹn o. Ẹ ṣe lé màmá tó bí yín jáde bẹ́ẹ̀. Ṣé ìránṣẹ́ lẹ wá ń ṣe yẹn? Ìkà ni yín o. Mo fi gbogbo ẹnu sọ fún yín. Bóyá kí n yọ gíláàsì. Bẹ́ẹ̀ ni mo sọ. Bí mo ṣe fẹ́ràn yín ni mo ṣe máa bá yín jà. Ìkà ni yín. Kì í ṣeṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Ẹgbẹ́ màmá ti yín ẹ fi hàn wá. Ìyàwó tó tẹ ẹ ṣe gún màmá yín. Ẹ ṣe lọ fẹ́ màmá yín. Ìgbà tẹ́ mọ̀ wípé obìnrin ò ní access, kò ní kí ló dé tẹ́ bá ya yín sùn. Obìnrin tẹ́ nígbà tí ò sí nǹkan kan bẹ̀ tẹ́ ẹjọ́ ṣe ní kọ̀kọ̀ tó wá sí gbangba pé mo fẹ́ fẹ́ ìyàwó òun la everybody wá ń bèrè ìyàwó yín ìyàwó mi wà kí ni ìṣẹ́jú wo ló fẹ́ ná yín? Ìyàwó mi wà òkè, ìyàwó mi àtàwọn ọmọ bó bá tiẹ̀ jẹ́ wípé story kan wà lábẹ́lẹ̀
ẹ tiẹ̀ kọ́kọ́ sọ yẹn ná, ẹ wá sáré lọ ṣàtúnṣe. Ókè, ó dàbí pé nǹkan tá a ṣe ń kọ̀kọ̀ yìí everybody ti ń gbọ́ wípé mo ṣàtúnṣe ń bẹ̀ yẹn, ẹ jẹ́ lọ gbalé fún yín, ó yẹ ẹ̀yin ọmọ mi ẹ wá máa gbé bíbà yìí kẹ́ ṣàtúnṣe. Bóyá ẹni tó ń gbé sítórì fún bọ̀dá Rótìmí á tún lè tún yẹn kọ wípé ó dàbí ó ti ṣàtúnṣe o, ó ti gbalé fún wọn o, wọ́n ti wà ókè ò níbi sán wà yìí o. Ìyàwó àtọmọ yín ráre kiri, ìwọ ló ń ṣiṣẹ́ Olúwa kiri, iṣẹ́ ìránṣẹ́ ẹ ò lè gbà. Èmi ìyáálé Mósè ni mo sọ bẹ́ẹ̀, kò lè gbà. Iṣẹ́ ìránṣẹ́ irọ́ ló ń ṣe, iṣẹ́ ìránṣẹ́ olè lẹ́ ń ṣe, iṣẹ́ ìránṣẹ́ inú lẹ́ ń ṣe, kì í ṣe ohun tí Kristi wí nìyẹn. Kristi ò mọ̀ ọ́. Bí àwọn ọmọ ẹ bá ráre kiri, ìyàwó rẹ ráre kiri, ìyàwó rẹ wà nínú ẹkún, àwọn ọmọ rẹ wà nínú ẹkún, wọ́n wà nínú ìlà ìlò, orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló ń bọ́ wọn, ìwọ dẹ̀ ti wà ní ipò ọlá tó lè fi bọ́ wọn. Àkókò kan wà nígbà tí a máa ń la ìlà kọjá, èmi yìí ńgbà tí mò ń la ìlà kọjá ìpè kọjá, ìyá mi wá kó àwọn ọmọ mi, ó nígbà tó bá dára fún ẹ wá kó wọn padà. Ìlà kọjá iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Nígbà tó dára fún mi padà, mo lọ kó àwọn ọmọ mi oníkálùkù, èyí tó lọ́kọ, èyí tó wà níbi iṣẹ́, èyí tó wọ skul, ó ti dára fún mi padà nìyẹn. Mo bẹ̀rẹ̀ sí tọ́jú nǹkan mi. Hello, nígbà tí wọ́n la ìlà kọjá yẹn, ṣùgbọ́n ní àkókò tẹ́ ẹ wà yìí sìn, o lè gbalé fáwọn ọmọ yẹn, ẹ lè ṣe dáadáa fún wọn. Àkókò yìí láti jẹ gbogbo wàhálà tó ti là kọjá nígbà tí ò tí ì jẹ́ nǹkan kan. Àwọn ọmọ yẹn wá ń ráre kiri, wọ́n ń gbé ọ̀dọ̀ mọ̀lẹ́bí kiri. Ìwọ lòun ò wà lórí prógámù ń gbàdúrà fáwọn èèyàn, o dẹ̀ ń pe Jésù sí àbí? Kí Jésù yẹn iṣẹ́ ọwọ́ ẹ̀ tó dá, òun treat ẹ̀ badly, òun fi sínú ìyà. Àwọn ọmọ ọlọ́mọ tí ò mọ nǹkan kan tó jẹ́ wọ́n wá níwà tiwọn, ẹ̀ ń treat wọn wípé ẹ wáyé wá jìyà, ìwọ wá ń gbàdúrà fún yàn àbí? Òun gbàdúrà fáwọn èèyàn, òun ṣe kárí mi, òun balẹ̀ ayé ẹ jẹ́, òun tó ayé àwọn kan ṣe. Àwọn ọmọ ẹ wà nínú ẹkún, ìyá Ìjẹ̀ṣà wà, ìyá ìyàwó ẹ wà nínú ìbànújẹ́ ọkàn. Ìyá yẹn bó kú bó máa yè, òun ó fẹ́ rí ọmọ ẹ̀ láti 3 years bí 3 years bí 4 years ago. Ṣódà bẹ́ẹ̀, ìwọ sì ló ń gbàdúrà fẹ́wọ̀n èèyàn, ó dẹ̀ fẹ́ kàdúrà yẹn gbà, só máa gbà. Tó bá jẹ́wọ́ gan lọ́lọ́run, béèrè lọ́wọ́ rẹ̀, ṣé àdúrà yẹn máa gbà? Ṣé àdúrà tó ń gbà yẹn máa gbà? Ṣé tó bá jẹ́ mi, ṣé màá fàṣẹ sí àdúrà yẹn? Ìgbà tó mọ̀ wípé o lè kápá, kò nídìí kó fẹ́yàwó nìyẹn. Tó o bá dẹ̀ ti fẹ́yàwó, tó o bá ti mọ̀ wípé àwọn yìí ìrìn àjò yóò dẹ̀ lè, iṣẹ́ ìránṣẹ́ mi máa, bóyá ṣó ń jowú ni àbó lára gbígbóná, tó bá ti já lára gbígbóná, tó bá ti jójowú, wàá gbalé fún wọn, wàá fi wọ́n síbì, ẹ̀yin ẹ wà ní àlàáfíà, máa yọjú sí yín, dàsọ. Obìnrin yẹn náà ṣe èyí tó wà ókè, wàá ti mọ̀ pé iṣẹ́ ìránṣẹ́ ló sọmọ nù bí òkò, ṣùgbọ́n kì í ṣe pé kó àbádọ̀ wọn síbẹ̀ kó má wá wò wọ́n mọ́ o. Orúṣẹ́ ìránṣẹ́ wo ló ń ṣe kiri? Ebi ń pa àwọn ọmọ ẹ kiri, ẹ̀gbọ́n àbúrò, àwọn ẹ̀gbọ́n orí olórí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ló ń tọ́jú àwọn ọmọ ẹ. Ìwọ dẹ̀ fẹ́ kọ́mọ ẹnìkan rèsì sókè. Sẹ́lẹ̀ dá àwọn ọmọ tó ń treat badly yẹn máa jẹ́ kí àdúrà ẹ gbà. Ẹ lọ ṣàtúnṣe. Ìyá Ìjẹ̀ṣà tó wá síta yìí, òun ló ti àkókò ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ ń sìn, àkókò ọ̀rọ̀. Torí kò ní possible kémi gbọ́rú fídíò yìí, kémi ṣẹ̀ṣẹ̀ tó wá máa béèrè wípé báwo ló ṣe jẹ́ mọ́. Tí mo dẹ̀ mọ̀ wípé ìyá Ìjẹ̀ṣà yìí ò ní ever parọ́. Ìyá 80 ò fẹ́ rí sójú, bọ̀ ó láwọn opó tó máa ń tọ́jú ní ṣọ́ọ̀ṣì o, àbí? Àbẹ́ láwọn opó, ẹ kó àwọn opó wá. Ṣé ìyá Ìjẹ̀ṣà yìí kì í sopó? Ṣé kò wà lára àwọn ìyá kó yẹ kó máa tọ́jú? Ibi wàá rí pásítọ̀ mi á kó ìyá ìyàwó àti ìyá àti ẹ̀ á fi wọ́n síbi tó dára. Á fi wọ́n síbi tó dára, máa san sálárì wọn. Ẹ̀yin ẹ máa jẹ, máa mú, ẹ máa wà ókè. Ìyàwó mi á máa tọ́jú yín. Orú iṣẹ́ ìránṣẹ́ wo lẹ́ ń ṣe? Òkú mélòó ló ti jí dìde? Mo béèrè. Òkú mélòó gan lẹ ti jí dìde? Ṣé kìí ṣe arẹnjí iṣẹ́ ìrántí orí burúkú tẹ̀ ń ṣe kiri? Àwọn arẹnjí, àwọn oríṣiríṣi iṣẹ́, jọ̀ọ́ bá mi sùn, jọ̀ọ́ ṣe bí ẹni tó kú, ṣe bí ẹni tí apá ń dùn, ṣe bí ẹni tẹ́sẹ̀ ń dùn.
kán lè mọ̀ pé ẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ ṣé sóun kọ́ lẹ̀ ń bá kiri rí iṣẹ́ ìránṣẹ́ mélòó gan-an iṣẹ́ ìyanu látijọ́ tẹ́ ẹ ti rìn kiri bí ìpóná tẹ́ ẹ ti ṣe program 100 years 120 days 190 days òkú mélòó lẹ ti jí gan-an mo béèrè ẹ jẹ́ kó gbogbo kò sí ọ̀rọ̀ mo gbọ́ mi etí mi Ọlọ́run ẹ̀dẹ̀ ṣé mo ṣe ní Kristi ṣé ẹ̀yin ọmọlẹ́yìn Kristi ṣẹ́yìn ṣé ọmọlẹ́yìn Kristi náà ń pè mo béèrè ṣé ọmọlẹ́yìn Kristi ni ṣé ọmọlẹ́yìn Kristi ni ọ béèrè lọ́wọ́ rẹ̀ Pastor Olúalọ ṣé ọmọlẹ́yìn Kristi ni ọ ṣé Kristi gan dá ẹ mọ̀ bó ṣe wà yìí ṣó dá ẹ mọ̀ ṣó mọ ibi tó jókòó sí pẹ̀lú ìwà attitude tẹ̀ ń wí àbẹ́ ẹ̀ka Bíbélì ni ṣé ẹ̀ka Bíbélì ṣé Bíbélì ibi tó sọ fún mi ẹni tó bá fẹ́ tẹ̀lé mi akọ ìyàwó rẹ̀ akọ ọmọ akọ gbogbo ẹ̀ àbí ṣé wọ́n ní kó máa febi pa wọ́n ní kó gbá àkéte rẹ̀ kó máa tàn lẹ́yìn kó má bójú tó wọn mọ́ àbí ìyẹn lẹ tẹ̀lé torí mo mọ̀ pé ẹ ti ka Bíbélì ó ti ní ẹni tó bá fẹ́ tẹ ọmọ lẹ́yìn mi kó dìná ilé rẹ̀ kí ó ti bímọ ó wulẹ̀ nífẹ̀yàwó látilẹ̀ ó nífẹ̀yàwó látilẹ̀ ó dẹ̀ ti wá bímọ nìyẹn tọ́jú àwọn ọmọ yẹn ohun tó bá fẹ́ owó ni kó máa tọ́jú ilé rẹ̀ ebi ò gbọ́dọ̀ pa wọ́n ìwọ dẹ̀ máa ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ lọ kí ló wà ń bẹ̀ òkè ò fẹ́fẹ́ mọ́ nìyẹn ò fi ọmọléyà rẹ̀ lọ́wọ́ èmi àti ọmọ yẹn à lè fẹ́ra mọ́ wàá dẹ̀ mú bọ̀ òun náà dẹ̀ mú bọ̀ òun náà dẹ̀ mú bọ̀ ṣé wàhálà wá ni òun wá ní wípé kó lọ àbádọ̀ wọn síbì kan. àwọn ọ̀rọ̀ tí mo tún ń gbọ́ wọ́n ní fídíò míì wà tí màmá ṣe ní tó bá ti bóyá ní tó bá ti báhùn sùn tán ni nǹkan á máa ṣeun nǹkan á máa ṣe ìyàwó yẹn ó wá ní ara àwọn ò gbà mọ́ o lórí àwọn fídíò yẹn mo títí máa gbé wá tí n bá ṣe part 3 fún yín ẹ bọ́ síta tó bá jẹ́ wòlíì tó bá jẹ́ pásítọ̀ nìyẹn tó bá jẹ́ oníkọ́ pásítọ̀ tó ń ṣe tó bá jẹ́ wọ́n pè yín sí pásítọ̀ ní tòótọ́ tó bá jẹ́ pé wọ́n pè yín mo rán ẹ níṣẹ́ you have to come out n tó wà níbẹ̀ gan gbogbo ayé fẹ́ mọ̀ ó sọ fún kí ló wà ń bẹ̀ sọ̀rọ̀ fún chọ́ọ̀chì ẹ ibi tẹ́ ti ń mínísítà tẹ́ ti ń wàásù nǹkan báyìí bọ̀ báyìí èmi àti ẹ̀ mo ti fi sórí ọwọ́ ẹ̀ kóníkálùkù máa lọ ń lọ ẹ̀ wàá dẹ̀ jẹ́ kó ní àṣẹ̀ṣẹ̀ wálé ìyá rí ọmọ ẹ̀ látọdún 4 á bá sọ̀rọ̀ gbogbo nǹkan wọn á mọ̀ pé ẹ ti lọ sẹ́tù kí ló fẹ́ ní ẹ láti gbéra ẹ lọ bá ìyá Ìjẹ̀ṣà yìí ìránṣẹ́ Ọlọ́run òun ráyè program òun ráyè ìsọjí òun ráyè pé kò sẹ́tù ohun tó lè bàyàn lórúkọ jẹ́ ohun tó lè tádì ṣiṣẹ́ ìránṣẹ́ tí mò ń ṣe ohun tó lè tádì sí àdúrà tó ń gbà òun wá sórí rédíò òun wá sórí kinní kan ìsọjí o ohun tó lè bá yé ìsọjí yẹn kó má nítumọ̀ ò túbẹ̀ ṣe ìsọjí ká ẹ lára ju gbogbo ìyá tó fi sínú ẹkún ó fi ìyá kan sínú ẹkún ìyá yẹn ní ọgbẹ́ ọkàn ìwọ ń du ìsọjí ṣé ìsọjí ló ń ṣáájú ṣé ìwàásù ló ń ṣáájú àbí kò lọ kí ló fẹ́ ná yín láti lọ bá wọn màmí mo mọ̀ pé mo ti ṣẹ̀yìn ẹ má bínú ìdílé ọ̀dà ẹ má bínú ọmọ yín ó máa wálé ó máa yọjú sí yín gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ti ṣẹ̀ ẹ jẹ́ ká parí ẹ̀ gẹ́gẹ́ bí àná sáà tùbí ìnùbí kẹ́dẹ̀ lọ yanjú ẹ̀ kí ni wàhálà kí ló fi ń ṣe yìí ṣẹ̀ṣẹ̀ ìránṣẹ́ náà tó ní kẹ́ lòdì sí wọn ẹ má bọ̀wọ̀ fún àná ẹ kò sọ́wọ́ àbí kò lè possible o iṣẹ́ ìránṣẹ́ kọ́ náà pè yẹn ọmọ àlè ní gbogbo ẹni tó bá ń tẹ̀lé yín tí ò bá lè bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn ọmọ àlè ní gbogbo ẹ̀ dà sí tán bá ní wọ́n wà pẹ̀lú yín tí wọ́n lè bá yín sọ̀rọ̀ nínú ìjọ yín olórí burúkú ẹ̀dá lẹni tẹ́ ẹ bá ń wàásù fún tó bá ń gbọ́ gbogbo eléyìí lórí afẹ́fẹ́ tí ò bá lè pè yín sí àkíyèsí pé Olúwa lọ ṣàtúnṣe nídìílé rẹ̀
lọ ru ẹ̀yìn ọ̀la, ru ẹ̀yìn ọ̀la. Ohun tó lè paṣẹ́ ìránṣẹ́ rẹ jẹ́rè tó o bá gbé nǹkan iṣẹ́ ìránṣẹ́ gidi dání, ṣùgbọ́n àwọn ìwà kan wà tí èèyàn ò gbọ́dọ̀ wù. O gbé iṣẹ́ ìránṣẹ́, o gbé gòdì dání, àbàwọ́n kan dẹ̀ wà níbi o gbọ́dọ̀ làkàkà láti jẹ́ kí àbàwọ́n yẹn kúrò kí iṣẹ́ ìránṣẹ́ rẹ má bàa bàjẹ́. Ta ni ò ní gbẹ nínú? Ta ni ò láṣìṣe? Ta ló pé? Ta ló mọ́? Tó o bá sọ tiẹ̀ síta hàn òpin rẹ̀ kí wáyé tó jẹ́ kó rí bí ó rí bẹ́ẹ̀ náà nìyẹn. Ó rí bẹ́ẹ̀ nìyẹn torí pé ènìyàn ni mí o, mi ì ṣàǹgẹ́lì o, bò ẹ jẹ́ ká mójú kúrò. Kẹ̀dẹ̀ sẹ́tù rẹ̀ ní kébù, kí ló wà bẹ́ẹ̀? Ju kò wá dòńdì kó wá bá fi wá wàásù lórí afẹ́fẹ́, ìwàásù irọ́ ló ń wà. Ìwàásù irọ́ ni wọ́n ń pè é. Iṣẹ́ ìránṣẹ́ ikọ́ ni wọ́n ń perú iṣẹ́ ìránṣẹ́ yẹn. Wọ́n ń béèrè ìyàwó àtọmọ àwọn ẹ̀mí lọ́wọ́ yín, ò wá wàásù lórí afẹ́fẹ́. You are a failure. Ìyá etí bọ́ síta ó lóun ò rọ́mọ, ó lóun léun bí ajá. You are a failure. Ó dẹ̀ lóun wàásù. Àwọn wo lòun wàásù fún gan? Ẹ̀ ń kérò oríṣiríṣi lóríṣiríṣi. Àbí ẹ̀ ń kérò jọ ẹ̀wọ̀n èrò yẹn kẹsà àti rí bàtálíọ̀n kan ti pọ̀ nítorí ìdámẹ́wàá. Torí tí ayẹlẹ ṣe ń gbàdá mẹ́wàá. Torí àti jẹ, torí àti mu, torí àti lórúkọ. Kán lè mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ rẹ ó ti arrive o. Ẹ̀ ń fi iṣẹ́ ìránṣẹ́ ṣe competition. Tẹ́lẹ̀ bá gbé sọjí 100 years kalẹ̀, eléyìí náà ló ń gbé sọjí 90 days kalẹ̀. Tẹ́lẹ̀ bá parí 90 days, eléyìí náà ò ń gbé lérí irọ́, lérí ìranù, lérí nǹkan ìdọ̀tí lẹ́dẹ̀ ń ṣe sí. Tẹ́lẹ̀ bá gbọ́ eléyìí wọ́n ti lu ẹ̀jẹ̀ wọn ó ti gbẹ. Tá a bá gbọ́ eléyìí ó ti mú jẹun lórí òró o, ẹ̀jẹ̀ ọmọ kan ló fi ṣe o, àwọ̀rò náà ń ṣe o, lérí àwọ̀rò gbígbóná tẹ̀ ń ṣe kiri. Tá a bá sì wádìí yín wò, inú ẹgbẹ́ burúkú lẹ́wà. Wọ́n ń parọ́ fún wa lórí afẹ́fẹ́ níwọ̀ ẹ̀yin pásítọ̀, èèyàn náà ẹ̀yin wòlíì. Ọlọ́run Mósè á bi gbogbo yín léèrè. Ẹni tó jìyà iṣẹ́ ìránṣẹ́ tó fi wá sí Áfíríkà yìí, Jésù á bi yín. Àdàbí á bi gbogbo yín. Àdàbí tó bá ti jẹ́ bí Kristi ṣe ṣe nìyẹn. Àdàbí tó bá ti jẹ́ bí bàbá Mósè Orímọládé ṣe wá sí Áfíríkà yìí bó ṣe rìn nìyẹn. Ó ní gbogbo yín lẹ fi máa mú jẹ. Tí bàbá Mósè bá rìn bẹ́ẹ̀, torí orí bàbá Mósè níṣẹ́ ìránṣẹ́ Áfíríkà yìí ti bẹ̀rẹ̀. Ó wá sí Áfíríkà, aṣọ àdúrà méjì ni bàbá Mósè fi ṣiṣẹ́ ìránṣẹ́ tí gbogbo yín gbà lónìí o. Tó lọ sọ́dọ̀ Babalọ́lá, tó lọ sọ́dọ̀ Sọ́fà, tó lọ káàkiri. Aṣọ àdúrà méjì ló fi ṣe gbogbo iṣẹ́ yẹn. Ó ní bẹ́ẹ̀dì kò lè sùn, bẹ́ẹ̀dì ilẹ̀ ẹlẹ̀ ni bàbá Mósè ń sùn. Ebi ò sì pa àwọn áńgẹ́lì ló ń bọ̀. Kò wá wàhálà, kò sí nǹkan, kò bímọ, ó lágbára láti bímọ, kò níyàwó. Torí ó ti mọ̀ wípé òkè bóyá orú nǹkan báyìí náà ni. Èmi ò fẹ́ yàwó, ń fẹ́ kọ́ o, ń fẹ́ kíní kíṣẹ́ ìránṣẹ́ kó lè lọ ládalẹ́. Ó bá tiẹ̀ lọ, ó dorí Babalọ́lá níyàwó fẹ́ òun náà nìyẹn. Ibẹ̀ náà ni wàhálà dé. Ọ̀ṣọ́fà, ṣebí tọ̀ṣọ́fà tiẹ̀ òun náà dá. Ìyàwó tọ̀ṣọ́fà ò sáà rí bẹ́ẹ̀. Àbí ò sáà rí bẹ́ẹ̀. Kò sáà rí bẹ́ẹ̀. Ṣé bàbá Mósè Orímọládé wá ọlá, ó wá àwọ̀rò gbígbóná kiri? Ogun èṣù ni bàbá Mósè Orímọládé wá kọjú sí. Ẹ̀yin àtẹ̀sùn gan lẹ́jọ́ ń jẹ nísìn. Àwọ̀ tí bàbá Mósè ní kí gbogbo yín bá wọ̀ tí wọ́n wá kọjú ìjà sí ẹ bọ́ ṣe dúdú ń gan lẹ fi ṣaṣọ òbora. Ibẹ̀ lẹ̀ ń wọ́n gbára lọ, ọmọ àlè ni gbogbo yín.